Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́, máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹmbẹ̀rẹ̀ bíi ìjà. Èmi lọ́mọ apẹ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo sì nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Mo kẹ́yìn lè ulamahu warasatul anbiya ẹ̀yìn àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ mukadam sheikh àfa àkọ́mọ lẹ́sìn àfa àkọ́mọ ní kéwù. Mo kí gbogbo yín wípé assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, Reverend Bishop nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi Kérúbù and Séráfù Celestian. Mo kí gbogbo yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀ẹ̀sìn kẹ̀yìn ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, àní ṣe ewé já bẹ́ẹ̀ láàní ṣe egbò àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tí dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ̀ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Ẹ ṣèbà orí tó kún tí ò ní ná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣe ìbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà jẹgbẹ̀nẹ̀bí àti àpọ́n aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúùsì àrólé Oòduà Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo fi yín kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Dr. Engineer Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé Ẹlẹ́wùétò the first Aláàfin Ọ̀yọ́. Mo kí yín o. Mo wá kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bàbá. Mo kí yín o. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí ẹnjìnìà Ṣèyí Mákindé, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Lucky Ayédatiwa bó tiẹ̀ jẹ́ wípé ó mà ṣe o. Gọ́vnà Babájídé Sanwó-Olú, Nurudeen Adémọ́lá Jackson, Adeleke, gọ́vnà Bíọ́dún Oyèbánjí tìpínlẹ̀ Èkìtì. Mo wá kí gbogbo ọmọ Yorùbá ní Kwara, mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi, mo kí gbogbo ọmọ Yorùbá ní Bayelsa, mo kí gbogbo yín o. Mo kéjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, bàbá Àdìsá ọmọ alágbàdo òde, ọmọ aládéládé ládé Aláàfin Ọ̀ládé adéorí aládékún la gbà fáláàfin. Olóyè Sunday Igboho ṣà bàbá mo kí yín o. Mo wá kí bàbá mi Professor Banji Akíntóyè alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá á túbọ̀ róòrùn yín ṣaṣọpẹ́. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora àti ní ilẹ̀ kóòtù òjíire pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín o. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ó tójọ́ méjì, ó tójọ́ mẹ́ta. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Kíní tá a fi máa ń ṣe fídíò tá a mọ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, àmọ́ tó jẹ́ èyí tówó rẹ̀ gbé pẹ́lí, òun lọ jábọ́ lórí ọ̀kadà ó sì fọ́. Àsìkò tá a sì wà írè ẹ wo ọlágbára díẹ̀, àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn tó Olódùmarè tó lò láti ṣe kíni, láti dá wa padà sórí afẹ́fẹ́. Mo dúpẹ́ o, mo mọ̀ lóore, ọpẹ́ olóore àdáàdá tán. I really appreciate you so much. May the Almighty God continue to protect you and guide you and bless you also. Ibi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ ẹ ní kàn dààmú.
àlùbáríkà àwọn tí Olódùmarè tó kú lé ayé lé lọ́wọ́. I'm back fully now online. Dátà náà ló tún wá lè máa ṣòjúrò. Níbo mò ń lọ? Ìpínlẹ̀ Ondo, màá yà pínlẹ̀ Ọ̀yọ́, bẹ́ẹ̀ màá dé Kwara. Ó mà ṣe o. Ẹ̀yin ọmọ Yorùbá, àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ olópadà ń ṣẹlẹ̀ yìí. Àmọ́ ìbéèrè tèmi rèé, èéṣe táwọn Fúlàní dìgbòlùjà tán fi dá ojú sọ ìpínlẹ̀ Ondo? Kí gẹ́gẹ́ ní ìpínlẹ̀ Ondo gbà lọ́wọ́ àwọn Fúlàní panipani pàyànpàyàn, afipábánisùn, ajínigbé gba owó tabua lọ́wọ́ ẹni? Tẹ́ bá wo àwọn ìpínlẹ̀ tí àwọn Fúlàní wọ̀nyí tí ń dà láàmú jù, a máa sọ̀rọ̀ ìpínlẹ̀ Ondo. Wọ́n ń da ìpínlẹ̀ Èkìtì náà láàmú. Ó ti wá gbókun gan ní ìpínlẹ̀ Kwara, àwọn ibi tó jẹ́ ọ̀dọ̀ ìran Yorùbá ní Kwara. Kí lọ̀nà àbáyọ? Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, I'm highly disappointed in most of you. Ẹ̀ ń torí ń tẹ́ ẹ fẹ́ jẹ, ẹ̀ ń torí ń tẹ́ jẹ, ẹ fi ń ba ń tẹ́ ẹ fẹ́ jẹ dẹ́. Ẹ̀ ń lọ sẹ́dẹ̀, ẹ bẹ̀ ẹ̀dẹ̀ jẹ́. Ẹ ti gbàgbé pé bí wọ́n bá lé yín lẹ́dẹ̀, ẹ̀dẹ̀ tẹ́ padà sí ní ń bàjẹ́ yìí. Gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, because I can say it loud and clear wípé kò sí ìpínlẹ̀ nílẹ̀ kóòtù òjíire tí ò máa ní ìpèníjà àwọn Fúlàní ajínigbé wọ̀nyí. Kí lẹ wá ṣe sí i? Ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ mọ iye àwọn tẹ́rọ́rìsì tán kó níbẹ̀ t'Olódùmarè tó tú àṣírí wọn fún wa. Ìpínlẹ̀ Ọ̀yọ́, wọn àti ìjà torí ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà, àwọn ajínigbé ń dà wọ́n láàmú ń bẹ̀. Bákan náà ìlú Ògbómọ̀ṣọ́. Ìpínlẹ̀ Kwara, Òró, wọ́n ń dà wọ́n láàmú. Ìpínlẹ̀ Èkìtì, wọ́n ń dà wọ́n láàmú. Ìpínlẹ̀ Ondo léyìí tó ṣẹlẹ̀ lọ́jọ́ bíi mélòó kan sẹ́yìn tí ò tiẹ̀ tí ì pẹ́ rárá, bóyá bíi about 72 hours ago. Ìyẹn ó tó bù háyà, ó tó kọ sísọ. Kí ni ọ̀nà àbáyọ? Àkọ́kọ́, ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, kò sí nǹkan kan tó stọ́ọ̀pù yín láti má fi òfin de ìmọ̀ kó ẹran jẹ ní ìta gbangba. That is open grazing. Kò sí tó ní kẹ́ ẹ má fòfin dè é. Tẹ́ ẹ bá wo ilẹ̀ Ìgbò, ẹ rí wípé wọ́n gbìyànjú lábẹ́ bó ti léwu kó rí, lábẹ́ gbogbo wàhálà ìfúnpinpin ìdààmú. Wọ́n ṣẹ́bùrú àwọn nǹkan yìí. Àmọ́ kí ni ń ba ìran Yorùbá lẹ́rù? Ó ní wípé ẹni bá jáde tó sacrifice, tó bẹ̀rẹ̀ sí ní lé àwọn pípù yìí kí, ohun gangan nìran Yorùbá dojú ogun kọ. Ẹni tí a mú tí l'Ògbómọ̀ṣọ́ ní àbí níbo, bí ẹ ń bá lè rán mi létí, wípé ó gbójú agan ti àwọn Fúlàní ajínigbé débi pé ó dà pé ẹ̀mí bọ́. Wọ́n mà dájọ́ kú fún un. Ṣé ní ọjọ́ Tuesday àbíjọ́ wo báwọn? Supreme Court ní ò sọ̀rọ̀. So ogun ilé gan ń kó wa, ogun inú ilé ń jà wá púpọ̀. This is not the time láti máa ṣàwẹ́wà. This is time to get into serious business. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá,
ọ̀nà wo lẹ fẹ́ ẹ mọ̀ pásìkò ti yín leléyìí ọba tó jẹ tìlú fi túká ayé ò ní gbàgbé ẹ o èyí tó sì jẹ tìlú tó rọ̀ tó tutù mini jọjọ ayé ò tó ní gbàgbé ẹ náà. Gọ́vnà Lucky Ayédatiwa ó dàbí ẹni wípé ẹ ti tutù jù sorry to say ẹ károdo ẹ gbá yémúyémú. Àwọn àgbà sì bọ̀ wọ́n ní àìṣe dáadáa ará ayé ní mú ní rántí ará ọ̀run. When it comes to the security of lands and property of Yoruba people, we give it to Governor Rotimi Akeredolu of blessed memory. Bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí tẹ́ ẹ sì rántí tẹ́ ẹ gbàgbé ẹ mọ̀ pé Governor Rotimi Akeredolu ló ṣokùnfà Àmọ̀tẹ́kùn. Àmọ́ ṣé Àmọ̀tẹ́kùn ṣé wọ́n ń function bá a ṣe fẹ́ kí wọ́n function? Ibi tí mo ti lè fọwọ́ rẹ̀ sọ̀yà pé Àmọ̀tẹ́kùn ń gbìyànjú kò jò pínlẹ̀ méjì náà lọ wọ́n ń gbìyànjú ìpínlẹ̀ Ọ̀yọ́ níwọ̀nba wọ́n dẹ̀ ń gbìyànjú ní ìpínlẹ̀ Ondo omi lọ́pọ̀jọ́ka lọ nípínlẹ̀ Ondo. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ ṣe ìpàdé pẹ̀lú àwọn elétò ààbò pàápàá jùlọ àwọn tó di agolo ètò ààbò mú ìbọn tí ń bẹ lọ́wọ́ àwọn Àmọ̀tẹ́kùn ẹ pààrọ̀ ẹ̀. Àwọn ajínigbé ò lè máa lo ìbọn èèbó kí àwọn Àmọ̀tẹ́kùn tó fẹ́ dojú ìjà kọ wọ́n máa lo sakabula ntí ọ̀jọ́ra wọn ní. Nǹkan méjì tí ọ̀jọ́ra wọn ní. We need to find solution to that. Táwọn èèyàn bá sọ̀rọ̀ èmi a máa rẹ́rìn-ín wípé psychologically nǹkan ṣe ẹlòmíì. Kí nìdí tí mo sọ bẹ́ẹ̀? Olóyè Sunday Igboho ṣá nígbà tó bẹ̀rẹ̀ ìgbógun ti àwọn ará bíi tá ń lọ lọ́tún tá ń lọ lósì ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló sọ̀rọ̀ àǹdẹ̀ ta ló ránṣẹ́ kí gani ń bá ká igbá kan àwo kan. Kódà àrínú ọmọ Yorùbá tá sọ pé àwọn lóògùn àwọn lágbára ju Sunday Igboho lọ. Now wọ́n sọ pàǹpá pẹ̀ lọ́ta wọ́n dìbò lólé olóyè Sunday Igboho wọ́n sọ dẹni tí ò lè fi ìbàlẹ̀ ọkàn wọ inú ìlú tá a ti gbé bí lọ́mọ. Ìkan jáde ó lálágbára náà lòun kò sí bóun ò ṣe tó kò sí bóun ò ṣe kàǹkà tó ẹ dákun àgbà bẹ́ẹ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe kàǹkà tó èyí ṣe tẹ́ ẹ̀ wá lo agbára yìí èyí ṣe tẹ́ ẹ̀ lo egun tẹ́ ẹ ní kẹ́ ẹ fi gba ìran Yorùbá kúrò lóko Fúlàní yìí. It's a pity. Bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Gani Adams àwa nígbàgbọ́ wípé gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa ńlẹ̀ káàárọ̀ oòjíire we expect you to champion it kẹ́ ẹ gbé kárí. By now gbogbo ogbó tó wà nínú ìpínlẹ̀ Ondo ó yẹ kó ti máa di fífọ̀ mọ́ lọ́wọ́ àwọn ikọ̀ Ààrẹ Gani Adams. Ẹ̀yin ti Fẹ́dúfà ṣeun ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ẹ̀yin new era new dawn new igbá new àwo kí lẹ̀ ń wò ẹ̀ ń lóde Igboho ṣúgà ya ṣúgà ṣe kíni ọjà ẹ̀yin aráàlú Oǹdó ẹ̀yin ará Àkúrẹ́ ẹ wá jáde ẹ̀ ń ṣèfẹ̀hónúhàn ẹlẹ́sìn rìn ìfẹ̀hónúhàn kíni ẹ dá lóhùn kíni ìfẹ̀hónúhàn yẹn dálé lórí. Yín tó yẹ ká fi ṣe ní pé bábí ẹ bá dà mí lóògùn nù èmi náà fọ́ lẹ́yìn bó ṣe yẹ kó rí nìyẹn. You don't need to do video, you don't need to protest. Òru là á ṣèkà bí èèyàn bá ṣe lọ́sàn-án gan kò ní fara re lọ.
Fúlàní yabonú agbègbè yín, wọ́n yabo community yín, wọ́n gbẹ̀mí àwọn èèyàn lọ bẹ́ẹ̀rẹ́bẹ́, ẹ̀yin wá bọ́ta ẹ wá gbé black card. Nǹkan ṣe yín ni. Àmọ́ ìpínlẹ̀ Ondo sójò, a mọ̀ yín gẹ́gẹ́ bí akíkanjú ni, torí pé kò sí ọmọ akin tí ò sí l'Ondo. Ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí akin, sákin ìpínlẹ̀ Ondo ti wá ń sojo ni. Ẹ̀yin ọmọ Ondo ẹ dìde náà, ẹ fọ́ọ̀mù security outfit fúnra yín. Tẹ́ ẹ bá mọ̀ wípé agbára àwọn èyí tí ń bẹ ńlẹ̀ ọ̀ka, ẹ̀yin Àgbẹ̀kọ̀yà, Àmọ̀tẹ́kùn, gbogbo yẹ fọwọ́sowọ́pọ̀ ẹ wọnú igbó káàkiri lọ l'Ondo, ẹ flush àwọn ará bíi out. Ẹ má dúró de èèyàn kankan kó wá ràn yín lọ́wọ́. Nobody tó bá ran ẹnì kankan lọ́wọ́ mọ́. Oníkálukú ni kó dìde kó gbèjà ara rẹ̀. Nobody. Ṣé Ìgbòho ni kó tó wá láti ibi tó wà kó wá gbèjà ohun yín? Ẹ má mà sí. Owó tí mo ní mo yá yín. It is high time ká lọ kọ́ techniques téèyàn fi dáàbò bo ara ẹni bógun bá dé. Ọgbọ́n tá a lè lò, òye tá a lè gbé sọ̀kalẹ̀ tá a fi jagun àjàyè lọ́wọ́ àwọn Fúlàní ajínigbé, ó ní kẹ́ẹ̀jú ní kálukú ọlọ́rẹ̀ strategize lé lórí. Ẹyẹ máa fa méjì wọ ìwọ ojú mi tí ò ní bá wa wáyé ìjọ mi, àbí yóò bá wa wáyé ìjọ mi ni. Ọ̀yọ́ Aláàfin wọ́n ń jiyàn gbé, Ògbómọ̀ṣọ́ wọn à ní sinmi, Èkìtì ibo wa ló ṣèèfù mọ́lẹ̀ káàárọ̀ òjìrè. Aráàlú gan fogun jà aráàlú, ẹ wo orú ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ń jàjà community, ẹsẹ̀ gómìnà ń gbé báńkì, ó ṣe gbé báńkì ọlọ́rẹ̀ fi kojú Fúlàní ajínigbé. Tó bá ṣe porí yín pé lẹ́yìn tẹ́ ẹ pera yín lálágbára, stop forming local champion. Ẹ káwọnú gbogbo agbára tó ń kálukú máa ń ní jẹ́ bí wọ́n yọ ẹ̀sẹ̀ fọ́gò láàrin títì yẹn, ẹ lọ rèé lò ó nínú àwọn agbó wa, ẹ lọ rèé kó gbogbo ọ̀tá àrán Yorùbá, ẹ lọ rèé kó wọn bọ́ta gbogbo. Níta rò pọ̀ kàn nìyẹn o. There is no time to check time. No time to check time. Ìṣẹ́jú kan téèyàn bá pàdánù kò ṣeé rí mọ́. Ìlàsẹ̀ ń sọ wípé ẹ tètè, ẹ jí gìrì, ẹ má jogun ọ̀tẹ̀yìn wọ̀, kómi ọ̀tẹ̀yìn wọ̀ gbé wa lẹ́nu. I'm just getting back online, so I don't want to talk much. Mo mọ̀ pé kì í ṣe ìròyìn mọ́ wípé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté, ojú tó lé ojú tó ko. Bàbá ti pe ẹjọ́ sílé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè ti Nàìjíríà látàrí ìkọlù tí ẹ ṣe sílé wọn ní July 1st 2021 léyìí tó sọrú àwa ìdèrò Àbújá ńgbà náà lọ́hùn tá a fi wà ní underground cell, léyìí tó mú ẹ̀mí Àdògán àtàfáàfàtà ìlọ, tó sọ àwọn ọmọ Àdògán dáláìní bàbá, tó sọ àwọn ọmọ àfáàfàtà ìdáláì fojú kan bàbá wọn mọ́. Àdògán ọmọ rẹ̀ kéré jọjọ. So the best thing, the best gift we can give them, that we can give the family, one, láti rí wípé òkú Àdògán di gbígbà. Two, and to get justice. Wípé bá ṣe dìbò lu ilé olóyè Sunday Igboho kò bá òfin mu. We were arrested unjustly. Kí gbogbo èèyàn mọ̀ pé injustice for one is injustice for all. Ìlòdì sí ẹ̀tọ́ ọmọnìyàn èèyàn kan, ìlòdì sí ẹ̀tọ́ ọmọnìyàn gbogbo èèyàn náà ni. Ẹ gbọ́, kí gbogbo wa
ká sì máa ní lọ́kàn wípé bá a fẹ́ bá a kọ̀ á fira ẹni ilẹ̀ ńjọ́ kan. Adogan died on the struggle of Yorùbá nation. Kí là ń ṣe láti má jẹ́ kí a gbàgbé Adogan? Ẹ má gbàgbé àwa méjìlá tá a lọ s'Àbújá gbà yẹn, yàtọ̀ sáwọn tẹ́mi wọ́n ti bọ́ lójú ogun, tẹ́mi wọ́n bọ́ ní ibi á ti dìgbò lulí olóyè Sunday Igboho, kò sí ẹni tí ò ní nǹkan tó padà kàn lẹ́yìn tá a dé. I lose my mom. Dúdú ó pàdánù bàbá ẹ̀. A rí ẹni tí bísínẹ́sì ẹ̀ tó ti dorí kodò. A rí ẹni tí ìyàwó rẹ̀ ti kó kúrò ńlé. Now tell me, kí wá ni ó lè jẹ́ ìdùnnú gbogbo wa yẹn? Àfi ká gba justice, àfi ká rí òkú Adogan àtàfà àfàtà ìgbà. So we are 100% supporting Oloye Sunday Igboho lórí Supreme Court kìíní tán pè yẹn. Ká wá máa gbàdúrà kí Olúwa kó fún wa ní àṣeyọrí ní Supreme Court. Wọ́n ní ká fún wa ní ká fún Oloye Sunday Igboho ní 20 billion. Appeal Court ó ládájọ́ tó dájọ́ yẹn Justice Akintola ó ní kò yẹ kó dá báyẹn, so wọ́n dànù tíketíke. Now àti appeal sí Supreme. Let's see what will happen. Èmi dẹ̀ mọ̀ wípé orí Adogan àtàfà àfàtàì yóò jà. Yes, ó máa jà o. Torí náà nǹkan ẹjẹ́ agbáyé ṣe dáadáa. Àwọn tó lọ ti lọ, àwa tó kù láyé kí là ń ṣe láti kọ ìtàn rẹ̀? Ìtàn tí Adogan kọ kò ní tán o, because it will forever be remembered. Bá a bá gba Yorùbá nation, he is going to be immortalized. A ṣe nǹkan má lè gbàgbé lórúkọ Adogan àtàfà àfàtàì. Bẹ́ẹ̀ ni a ṣe. Torí náà nǹkan ẹ jẹ́ gbogbo wa fọwọ́sowọ́pọ̀ láti jà fún òmìnira ìran Yorùbá. Ẹ̀rì mo sọ ńgbà mo bẹ̀rẹ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi máa ń ṣe recording ó jábọ́ ó sì fọ́ pẹ́ẹ̀pẹ́. Àmọ́ adúpẹ́pẹ́ òkun lọ́wọ́ àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn. Adúpẹ́pẹ́ a ti padà. Ó wá kù dátà. Ó tiẹ̀ ní bàbá kan, ìfẹ́ dárúkọ wọn, ẹ jẹ́ n fórúkọ wọn pamọ́. Wàláì Adésùyì Omiṣore, wàláì Omiṣore gidi ni wọ́n ń ṣoore. Àtẹ̀ntì ní dákọ, ẹ̀ntì ní dákọ tó ń tọ̀ mọ́ra ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ibi ẹ ti ń rí tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ ẹ̀ náwó rẹ̀ sí mi. Àbùdí báyìí ń tolókun, àbùdí ń tọlọ́sà, àpò sásàmúra ògbẹ́rí àpò yìí ò ní gbẹ. It was immediately I came back from Òkè-Ìmẹ̀sí, from Ìmẹ̀sí ilé, ìní fóònù yẹn fọ́. Ó wá jẹ́ kí n lọ fáwé, àrí nǹkan kan ṣe mọ́, àrí nǹkan fi rìkọ́ọ̀dù. Ọ̀kadà náà lágùn gbà tá àkúkú ní mọ́tò, àgọ́ ọ̀kadà ní fóònù fọ́. Mo dúpẹ́ o, bọ̀ ẹ wá dákun, àsìkò Ramadan la wà yìí, a sì tó wà lásìkò Lent. I want you to know pé ọ̀pọ̀ èèyàn nìyà ń jẹ níta tí wọ́n rí èèyàn nu omi ojú wọn nù. Wọ́n rí èèyàn nu omi ojú wọn nù. Mo dúpẹ́ lọ́wọ́ mọ́mí Ayọ̀mídé, ìyàwó Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ.
wọ́n gbìyànjú wọ́n ṣe àwọn báàgì ìrẹsì lẹ́jẹ̀ wọ́n gbé fáwọn èèyàn kan fi gbààwẹ̀ tó sì wà lára tó lóye Sunday Igboho ṣá máa ń ṣe tán bá wà nílé. In my next program kọ́lọ̀ ń jẹ́ káwọn èèyàn ó lè ran àwọn èèyàn lọ́wọ́ àbí on my page ẹni téèyàn bá lórí ọ̀fọ̀ téèyàn fún 2,000 3,000 4,000 kan náà kan ti kẹrin ọ̀pẹ̀kẹ́ wọn. Ilẹ̀ Yorùbá mo ti rí wípé àìsábà fi gbogbo ara ránra wa lọ́wọ́ ẹ wà àwọn eléègbò àwọn ará bíi lókè ọ̀hún ẹ lọ rèé wo bí wọ́n ṣe ń ṣe náà àpẹ̀ méjèèjì wọ́n ń supply àwọn mọ̀lẹ́bí wọn ní tí ó jẹ tí ó tó wọn gbàwẹ̀. Mo mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ tó bẹ́ẹ̀ ẹ jù bẹ́ẹ̀ lọ. ẹ lè ní abáyé fún èèyàn mẹ́wàá ní 5,000 á send ẹ̀ á publish receipt tẹ́fì rí pé ti send ẹ̀ sí wọn wọ́n á dẹ̀ ṣàdúrà ẹni tó lókùú lọ́run ẹ ṣe sàárà fáwọn òkú yín náà. ẹ ṣe sàárà kọ́nà yín tó bọ̀ mọ́ sísí. ẹ jọ̀ọ́ dátà ti wọ́n Nàìjíríà o ẹ máa ṣàánú mi pẹ̀lú dátà àtowó ẹ dákun mo fi Ọlọ́run bẹ̀ yín ni o ìyà ń jẹ olúwa rẹ̀ o aṣọ ní òjì ẹ mọ o 09036371643 09036371643 that is the number to WhatsApp me. ẹ dákun ẹ ràn lọ́wọ́ o mò ń bẹ̀bẹ̀ ní ìsákọ́ o. Thank you so much. God bless you. The struggle continues. Yes, it continues. Mi ǹ jẹ́ fẹ́ sọ̀rọ̀ lórí rally má padà sọ. Yes. Thank you. God bless you. I love you all.